Tọ́, mo kí wa kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Òní ní ọjọ́ ajé. Ajé yóò wá fi ilé wa yóò wá fi ṣe ibùgbé ní agbára lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ tí mo fẹ́ kí a gbé yẹ̀wò lénìí pé ká jọ jẹ àǹfààní ẹ̀. Òun náà ni ọṣẹ kan tá ń pè ní ọṣẹ àṣírí bíbò tó dájú. Oṣó ni, oṣó ni tó jẹ́ bí idán, tó jẹ́ bí idán, tó jẹ́ bí idán. Aramọ'Nda, ọṣẹ àṣírí bíbò. Aramọ'Nda ni o. Ẹ jẹ́ kí a gbé yẹ̀wò pàápàá jùlọ lásìkò tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún tuntun ni. Ó dára púpọ̀, ó dára púpọ̀, ó dára púpọ̀. Ẹni tó bá ṣe, tó bá lò bó ṣe yẹ kó lò, mo mọ̀ pé ẹ̀bùn rabata, ni ó fi ta mí lọ́rẹ. Torí pé ó dára púpọ̀ kí, àṣírí, èmi máa ń sọ, ó dáa kí èèyàn gba àṣẹ, kí èèyàn gba àṣẹ. Kí wá ní àṣẹ? Òun náà ni pé kí ẹ subscribe sí YouTube channel wa. Wọ́n ní àṣírí bíbò ń gbà mí, ó mọ̀ dáa ju ògùn owó lọ. Àṣírí bíbò mọ̀ dáa ju ògùn owó lọ. Ó fẹ́ lo iye báyìí, ó rí. Ó fẹ́ lo iye báyìí, ó rí. Wàláhì ó dáa ju ògùn owó lọ. Kọ́lọ́run Olódùmarè kó dákun, kó mọ̀ tú náà àṣírí ẹnì kọ̀ọ̀kan wa. Subscribe sí YouTube channel wa ọmọ Giesi TV. Òun náà ni pé ẹ gba ìyọ̀nda ní agbára lọ́wọ́ Olódùmarè ọba. Gbogbo àwọn tí wọ́n bá subscribe sí YouTube channel wa, tán bá gbìyànjú iṣẹ́ yìí, yóò rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀ fún wọn. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀, ìgbìyànjú lóògùn o. Mo ti ṣe kan, ó kù díẹ̀, ẹ wá ní ẹ ṣe mọ́. O lè sọ pé torí pé o gbàdúrà lánàá ò ní gbàdúrà lénìí. O lè sọ pé torí pé o jẹun lánàá ò ní jẹun lénìí. Bẹ́ẹ̀ ni. Má jẹ́ kí n parọ́ fún ọ o. Àwọn èèyàn ó máa sọ pé kò sí, nǹkan ò yí sí, kò yí sí. Wọ́n máa kọ́lé, kò yí sí, kò yí sí. Wọ́n máa lo mọ́tò, kò yí sí, kò yí sí. Wọ́n máa gbé nǹkan rere sí, kò sì yí sí o. Bọ́rọ̀ àwa Yorùbá ṣe rí nù. Ẹni tí ó fi odidi inú àkáǹtì ẹ̀ tẹ́ bá wo bẹ̀ bí 200 million ló wà ńbẹ̀. Tẹ́ bá jọ ń sọ̀rọ̀ ń gbòòrò yóò ní kò yí sí. Ìwọ dúró síbẹ̀ ní tí ẹ kó máa wòran. Wọ́n ní so ṣe ọ rí. Wà á béèrè wò. Ntí gẹ́gẹ́ bí mo ṣe sọ pé Aramọ'Nda, ọṣẹ àṣírí bíbò tó dájú. Kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá owó ẹyọ, owó ẹyọ igba àti ẹyọ kan. Ẹ wá lọ́pọ̀. Ẹ lọ́ tí ó kúnná dáadáa. Ẹ wá tẹ̀ ní fóògùn dábẹ́dẹ́. Tẹ́ bá ti wá tẹ̀ tán, ẹ pé ẹ ṣe àdúrà rẹ̀ sí ẹ wá pò mọ́ṣẹ́. Tẹ́ bá ti wá pò mọ́ṣẹ́, ẹ ra ẹyẹlé méjì. Ẹyẹlé kan ẹ pa, ẹ là láyà. So òun lè fi tẹ́lẹ̀ ìgbà. Ẹ wá kó, ẹ wá gbé kíní tí ẹ là láyà tí ẹ lọ yẹn tí ẹ ti pé gbólóhùn sí yẹn, ẹ pò mọ́ṣẹ́. Tẹ́ bá ti wá pò mọ́ ọṣẹ, ẹ wá gbé lé orí, ẹ gbé ẹyẹlé yẹn sínú gbẹ́fẹ́ yẹn lẹ́ sí àyà ẹ̀ sókè. Ẹ wá gbé ọṣẹ yẹn, ẹ gbé lé lórí. Ẹ wá fi ẹyẹlé kan tó kù, ẹ fi bọ ọṣẹ yẹn. Ẹ wá bẹ̀rẹ̀. Ìjọ Monday la gbọdọ̀ ṣiṣẹ́ yìí. Ìjọ Monday náà ni a sì máa wẹ̀. Kí ni àdúrà rẹ̀? Ẹ mọ̀ bá mi ká lọ. A ní ọlá kìí ọlá kìí ọlá kìí ọlálùgbẹ̀dẹ̀, ọlálùgbẹ̀dẹ̀, ọlálùgbẹ̀dẹ̀. Àrọ́mọtù yẹ́bẹ́yẹ́bẹ́ kálù, àrọ́mọtù yẹ́bẹ́yẹ́bẹ́ kálù, àrọ́mọtù yẹ́bẹ́yẹ́bẹ́ kálù. Òṣùṣù ọmọ afẹ́nu yáyọ̀. Òṣùṣù ọmọ afẹ́nu yáyọ̀. Òṣùṣù ọmọ afẹ́nu yáyọ̀. Owó ńláńlá tó ń bẹ ní ìlú tèmi ni. Owó ńláńlá tí ń bẹ ní ìlú tèmi ni. Apá ọ̀tún, apá òsì lẹ́yẹlé fi ń kórè ajé wọlé wá. Ògún dábèdé olórí olè. Wá lọ jalè owó ńláńlá wá fún mi. Mọ́tò ló wù mí. Wá lọ jalè rẹ̀ wá fún mi. Ẹni tí ó fi ta mí lọ́rẹ, kó sáré tètè kó lọ gbé wọn wá. Ilẹ̀ ló wù mí. Bá sì máa dárúkọ ẹ̀ nìyẹn. Bá sì máa dárúkọ ẹ̀ nìyẹn tá a máa wẹ ọṣẹ yẹn. Monday ni wíwẹ̀ rẹ̀, ẹ má gbàgbé. Ẹ gbìyànjú ẹ̀ kẹ́ dánwò kẹ́ fún mi lábọ̀ bóyá ó bá ṣe rí. Nǹkan ń bẹ lọ́dọ̀ ẹ̀yin àgbààgbà. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Òun náà ni ìgbà ìyọ̀nda. Bí iṣẹ́ ṣe wá ni èmi ṣe ń fi sílẹ̀ o. Mi yọ kúrò, bẹ́ẹ̀ ni mi kì í fi kún. Ọlọ́run Olódùmarè yóò wá jẹ́ kó bá gbogbo wa láyé ara mu. Ajé yóò wá fi ilé wa ṣe ibùgbé. Ajé yóò wá fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùgbé. 08061408254. Àwọn àgbàlagbà tí wọ́n bá ti rí iṣẹ́ yìí, wọ́n ti mọ̀ pé
eléyìí ṣàròrírò kì í ṣe àròrísọ o, bó ṣe wá bẹ́ẹ̀ la ṣe fi sílẹ̀. Iṣẹ́ yìí ọkàn balẹ̀ tó bá fẹ́ ṣe fún yàn, rí i pé o gba owó ní bó ṣe tẹ́ ọ lọ́rùn kó ṣe fún un, wàláhì yóò wá dúpẹ́. O lè kọ́kọ́ ní kó búra tí ó bá parọ́ torí irọ́ pọ̀, torí irọ́ pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. So torí àti mọ́ fún ọ ní nǹkan tó tọ́ sí ọ yẹn, mo máa parọ́ pé kódà mo ti ń lò ó kíní kan. Ṣùgbọ́n eléyìí a ti ṣe fún yàn, a sì gbọ́ èsì, a lò ó, a rí bó ṣe rí. Iṣẹ́ tó jẹ́ ni kí Ọlọ́run Elédùmarè kó dákun kó jẹ́ fún gbogbo àwọn tí wọ́n bá gbìyànjú ẹ̀, pàápàá jùlọ àwọn tí wọ́n bá subscribe sí YouTube channel wa, tí wọ́n follow wa ní Facebook àti ní page wa. Ọlọ́run Elédùmarè yóò fi gbígbà àdúrà sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àní wá ajé tì o, àní wá ajé tì. Mo sì bá gbogbo ajuni lọ pátápátá o. Ẹ̀yin àgbààgbà, ìbà ni mo ṣe o. Ẹ jẹ́ kí bà mí ṣe. Ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́ o. Ọmọ Gíẹ̀sì, mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i. Ẹ̀yin èèyàn wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ ṣeun o. Ṣé rí, èmi máa ń sọ ẹni tí ò ní nǹkan kan tó lè mú owó wá fún, tí ò níbi tí ọkàn rẹ̀ wà rárá, pé bí báyìí lówó ti lè wọlé, tí ò níṣẹ́ tó ń ṣe, tí ò ní kan, tó wá ń gbìyànjú, tí ó bá gbàdúrà yóò gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kó níṣẹ́ tí ó máa mú owó wá ni, kì í ṣe pé kó máa gbàdúrà owó. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o. Ẹ má jẹ́ àparọ́, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ṣùgbọ́n ìwọ tó ò níbi kankan tówó ti lè wọlé, ò láfọkànsí pé ọjà tó tà rè tí ó mú owó wọlé, iṣẹ́ tí màá ṣe rè tí ó mú owó wọlé, iṣẹ́ tí mò ń ṣe tí wọ́n ó pè mí fún rè tí ó mú owó wọlé, ẹni tí mo bí léèrè owó tó jẹ́ dandan láti fún mi rè, kò sí gbogbo ìyẹn, kò sí ibi kankan tówó ti lè wọlé. Ó wá ń gbàdúrà, àdúrà pé kó rí ibi tówó ti lè wọlé fún ọ ni kó kọ́kọ́ gbà náà o. Ó túmọ̀ sí pé gbogbo àṣírí kọ́ ni ó ń dáhùn fún ẹni tí kò bá ní ibi tí owó ti wọlé. Ẹ jẹ́ ká wá nǹkan kan tí a máa ṣe, táwa máa gbàdúrà lé lórí pé kí Ọlọ́run kó mú gbígbàdúrà wá lórí ẹ̀. Ewé tí mò ń ṣe àfihàn rẹ̀ yìí, ọ̀rọ̀ ń bọ̀ lórí rẹ̀. Ewé yìí ni à ń pè ní ewé mọ̀lágbà o.